ayakumullah ibi tí ojú ọ̀nà tá a wà tẹ́lẹ̀ olójú ọ̀nà tafsir bí tá a dẹ̀ ń bá lọ ní ọ̀rọ̀ anábùwà Yusuf alayhi salatu wassalam àmọ́ nǹkan méjì kan bẹ tí ó gún rí wọ̀ lónìí sà tí a fẹ́ kẹ́ bá wa wọnú odò rẹ̀ kẹ́ bá wa yanjú ẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀ kọ́ wa ní ẹ̀kọ́ lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń sọ pé Babalágége ṣe mistake lẹ́nu wọn wọ́n ní Babalágége mistake wà nù gbólóhùn tí wọ́n wí pé anna muz'ijun jiddan liru iyati ashiya la astati'u an asifahu wọ́n ní mistake bẹ́ẹ̀ àwárí ẹnìkan òun lè gbé blackboard bóde pé òun ó tún Babalágége ṣe pé n ti ń bẹ́ nù n tán wínú mistake òun fẹ́ mú bóde eléyìí ni alákọ̀ọ́kọ́ tí a fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sísá ayakumullah ìkejì ń bẹ ni pòfẹ́sọ̀ ẹlẹ́kún ń ṣẹ̀ṣẹ̀ sunkún ẹkún eléyìí ṣàkóso wọn ti sun bẹ́ẹ̀ òsì níjà sọmọ. aláwọ̀ àmísà wọ́n sun pẹ́ ayakumullah wọ́n ti sunkún ní pẹ́ wọ́n tún wá ìlú wa tún sunrú ẹkún bẹ́ẹ̀ lérí Babalágége lérí kí ni pé Babalágége ṣe mistake wọ́n àkádà rẹ̀ pé Babalágége ṣe mistake wọ́n tún wá ń fi agídí gbé mistake tí wọ́n ṣe lẹ́nu pòfẹ́sọ̀ náà akadamakumullah pòfẹ́sọ̀ yìí afẹ́kẹ́ bá wọnú wọn sà ẹ bá hẹ́ntà àwọn ẹwọ́nú wọn kẹ jáde àwọn kankan tí ń ṣẹlẹ̀ tán tí ń sunkún kan ṣáájú tẹ̀yìn yọ̀ǹda wọn pé à ń bò wọn àmẹ́lẹ̀ yìí akadamakumullah wọ́n wọnú wa ta afẹ́kẹ́ bá wa ṣàlàyé lérí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àkọ́kọ́ làwọn tí wọ́n ní Babalágége ṣe mistake tó wà lọ lè gbé blackboard bóde láti kọ́ wa ní nǹkan tí òun rò pa mọ̀ tá a sì mọ̀ times 10 ní tóun rò pé òun mọ̀ ìkejì òun lórí ọ̀rọ̀ pòfẹ́sọ̀ ẹlẹ́kún ayakumullah lọ́jà rí pẹ́sà. alhamdulillahi rabbil alamin. alhamdulillah. àti gbogbo àwa jàmáà mùsùlùmí pátá ní gbogbo àyè tá a bá wà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ẹ máa pẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó tó lọ́dọ̀ mi. torí pé èmi ò sí ní online. ó ti ìgbà tí Ọlọ́run bá tó ní kí nǹkan tẹ̀mí lọ nǹkan mìíràn lè ṣẹlẹ̀ láàrin ọjọ́ mẹ́ta tí ìní máa pín nǹkan kan ṣẹlẹ̀ àti ṣẹlẹ̀ ní orí afẹ́fẹ́ àmì ìtọ́lọ́run bá ní kí n rí ẹ̀yin ọmọ mi láti wá wípé nǹkan báyìí máa tó ń ṣẹlẹ̀ kí ni ń ṣẹlẹ̀ ó ní ìdíkà tètè yà sí. pòfẹ́sọ̀ kan máa ń sunkún kí ni ń palẹ́kún lèmi tó máa mà irú ẹ̀ ni èyí tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ti lóga yìí tí ń dá wàhálà alẹ̀ fún àwọn tí mò yé àtàwọn tí wọ́n ní báà ó ti bá wọn kọ sí òrùn báà ni wọ́n ní gbàjẹgbàjẹ nínú mímọ̀ àwọn náà sì ń pera wọn ló mímọ̀ rubba jahilin yatalaffas bil lughati al arabiyya. bẹ́ẹ̀ aláìmọ̀kan tó bá bẹ̀rẹ̀ lárúbáwá mọ̀ kọ́jú mọ̀ ẹ̀rọ yóò fẹ́lẹ́ ẹ̀rọ pa àwọn ṣéwù jẹ́nà gan ni. aláìmọ̀kan sí ni wọ́n. kọ́dà àwọn lárúbáwá òun gan tí ó máa sọ àràbíyà fusha tí ó sì máa kíw. dáadáa. ìwà ń bẹnu àwọn bàbá wa ńlẹ̀ yìí lánàá tọ́já sí wípé wọn ò ní ìsìtọ́ àti sọ lárúbáwá. wọn lágbájá lábárúwá. àmọ́ wọn mọ kíw gan. ọgbọ́ ọ̀tọ̀ ni mímọ̀ ní ìmọ̀ ọ̀tọ̀ ni ìgbọ́ èdè èdè kan ní ìrànwọ́ tó fẹ́ ṣe fún ni níbi mímọ̀ ni. mo ṣe dédé man ta'allama lugata qawmin amina makira èdè nù ni a máa ń tà ń pè ní mímọ̀ gan kò sí àfa kan tọ́jú ní mímọ̀ gbọ́dọ̀ pé àfa kan láláì màkà bọ́ba wí bẹ́ẹ̀ òun ni jahilun murakab báwo lẹni tó pè é láàfà ó ṣe wípé aláìmọ̀kan ni àfa onímọ̀ so bẹ́ẹ̀ yà bá ti lè wí báyẹn ọba yẹ kí professor ni ó yẹ kí yunifásitì tó ti jáde fún ọgbà pálí lọ́wọ́ ẹ̀ pé ọmọ yìí ọjàlè pálí ni ó represent wa dáadáa wọ́n yẹ ṣe bẹ́ẹ̀ gbogbo bí ẹlẹ́kọ̀ọ́ láyé wọ́n yẹ ṣe bẹ́ẹ̀ a máa ń padà bọ̀ wá bẹ́ẹ̀ èyí tẹ́mi fẹ́ lọ mbẹ̀ ni pé àwa náà gbọ́ àwọn kílípù bàbá àwọn fídíò ọgbọ́ àmọ́ báwọn yẹn ṣe wá jáde wípé mistake ń bẹ nínú ọ̀rọ̀ tí bàbá sọ ní ẹ̀ wá ń jọ mí lójú ìpè àṣẹ báyìí ni àwọn èèyàn ṣe ya òpè tó láyé àtàwọn èèyàn ò jiná mọ́ so lárúbáwá etílé ń bẹ lárúbáwá jù ń bẹ àwọn lárúbáwá jìdòjìdò lárúbáwá tó jìnà yàtọ̀ fún àwọn lárúbáwá tòsí tó yẹ pé ọmọ rọ́bí àìdárí náà ó lè sọ̀rọ̀ kẹ́ni ó wá jẹ́ onímọ̀ tó ti kọ́ ọmọ kéwùjọ ó wá jáde wípé odidi àfá àgbà ayé ó ṣe mistake ń bí lárúbáwá kí ló fi wọ́n definitely àwọn ọmọ kéwù tí wọ́n kó fún lọ́dọ̀ ni
yóò ba ọ̀la wọn jẹ́ kò ní jẹ́ kí wọ́n najú wo ti ń jẹ́ mímọ̀ gan dédé tó bá gbé wọn lọ́wọ́ lé wọn lọ́wọ́ òun nìkan náà ni wọ́n máa gbé kì. Masha Allah. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé Lárúbáwá sísọ tá a fi ń tún ahọ́n sí láti mọ lóga àrọ̀bíyà ní sísọ Al-Qur'ani náà lójú wẹ̀ fún wa. Masha Allah. òun ló fi bá ti máa sọ Lárúbáwá ó fi hàn wá. Naam. ẹni tí ó bá wa mọ Al-Qur'ani tí sọ èdè ẹ̀ àti bí tí ṣe ẹ̀rí tí wọ́ ara fi ẹ̀ àti bí tí ṣe istikhdamu lóga ẹni tí ó bá mọ̀ tó yẹ pé ẹnu tọ́kàn kí lè kéwú náà wà sọ́rfù nìkan lókè tí ó lọ lè wo bó Al-Qur'ani tí sọ̀rọ̀ bí wọ́n ẹni bẹ́ẹ̀ bá jáde síta Abubakar nǹkan kan Al-Qur'ani kọ́ra yọ̀ nàkídù Al-Qur'ani náà. La ilaha illallah. irú àwọn yìí làwọn tí wọ́n ń pè àwọn rí àwọn akhtau nahawiya nínú Al-Qur'ani akhtau lugawiya nínú Al-Qur'ani akhtau bayaniya nínú Al-Qur'ani tó jásí pé kò sí akhtau kan nínú èdè Al-Qur'ani. Naam, bàbá ní ana mus'ijun jiddan jiddan li ru'yati ashiya la astati'u an asifahu. kí ẹnu kẹlùmọ̀ ni lásán Naam. kọ́ wá dàrú mọ́ ẹni tí ń pèrè láàfáà tó sì pèrè ń dáyí Lọ́wọ́. kọ́ wá dàrú mọ́ lọ́wọ́ ẹ̀ sì ń sọ ń pariwo wípé ló gá nìkan làwọn márkàsí mà ọgbọ́n Àgbọ́yé sà. wọ́n tó ti mọ̀ pé ló gá nìkan làwọn márkàsí mà lọ́dọ̀ tiẹ̀ ni wọ́n máa bí márkàsí bá sọ ló gà kan ò gbọ́dọ̀ takò Ọ̀rọ̀ gbà pé. torí tó oúnjẹ wọn ni Masha Allah. àmọ́ walillahi alhamd Alhamdulillah. àwọn tí ń gbé márkàsí wọn màjú ló gá nìkan náà lọ wọn ma sẹ̀ríà àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nínú ọdún tá a lò tán yìí náà ni ìmọ̀ àti ìpàdé December tí ó parí yìí náà làwa rí ọmọ márkàsí tó ti dàáfà márkàsí tó wá dàáfà ayé lónìí Bẹ́ẹ̀ni. kọjá sí pé Darul Ulum òun ló produce ẹ̀ Bẹ́ẹ̀ni. Darul Ulum márkàsí ni Bẹ́ẹ̀ni. Lódìdí. lódìdí Tí ò ní lùtù kankan. ọgbọ́n Ayakumullah. àwa rí ọmọ márkàsí tí ó ṣe tíra mujalladu mẹ́rin lórí ilmu usulil fiqh tẹ́nìkan ò tí ì ṣerú ẹ̀ ní gbogbo Nàìjíríà yìí Akramakumullah. òun náà ni al-Ustaz al-Mahami al-Sheikh Ibrahim Muhammad Nuruddin Zubair al-Ilori al-Misri al-Markazi Masha Allah. ọgbọ́n Ayakumullah. mujalladu mẹ́rin ni ọwọ́ sọ ní al-Madkhal ila ilmi usulil fiqh ní gbogbo ilé kéwú tó bá wù lè kéwú tó bá fẹ́ wọnú usulul fiqh tíra àwọn yìí ni ọgbà wọlé tíra àwọn lẹ́ẹ̀mà gbà wọlé tẹ́ fi máa ilmi usulul fiqh ọmọ Markazi lónìí Bẹ́ẹ̀ni. ẹbẹ́ ni ló gánìkan ní Markazi wọ́n máa wọn àmájú ló gánìkan náà lọ Ọlọ́run tún fi lé wọn tún fi gbà wọn lẹ́nu Ọlọ́run wọn máa fèsì lọ́kọ̀ọ̀kan Masha Allah. ọgbọ́kọ́ sí Ayakumullah. gbogbo funun pátá kò síbi tí ọmọ Markazi ò ní la ẹlòmíì mọ́lẹ̀ Dáadáa. ní fánì kọ̀ọ̀kan Dáadáa. balaga ni mantiki ni nahawu ni sorfu ni ilmu nafsi ni hadisi ni jugurafi ni ilmu falaki wa nujum ni tafsiri ni Jẹ́ wa. kátó wá pé lóga àtẹ́ ń sọ yìí gan Masha Allah. tó ọbẹ̀ yẹn bá ti máa wí pé tí òun gbé lọ́wọ́ kò tó nǹkan kọ́ máa jáde tí ń tójú lọ má Masha Allah. ogun táwọn wíyí nísìn ọmọ tó wà ní awal tòwòjí ní Markazi ọgbọ́ Àgbọ́yé bàbá. yọ yanjú gbogbo táwọn sọ yìí tí bàbá sọ yìí Kẹ́ ń dààmú sí. Yóò Yanjú yẹ ẹ̀. fún yín. kí wọ́n wá gbé blackboard jáde kọ́ wá kọ́ kalẹ̀ kọ́ wá máa bracket yà nìkan pé eléyìí mistake eléyìí mistake eléyìí mistake nǹkan mẹ́rin iná lọ́yọ́ mistake mẹ́ Fún ta ni? nǹkan mẹ́rin ni ọ̀hún sì ní kọ́ wá sí èyí tó yé Masha Allah. ọgbọ́ Àgbọ́yé bàbá. bọ́wọ́ làwọn èèyàn ti jáde dáadáa tí wọ́n Léríṣiríṣi. wọ́n kò sí kankan tí mo ti gbọ́n bẹ́ẹ̀ wallahi mi ti gbọ́n kankan àmọ́ bí èyí tí mo bá fẹ́ fi kún yìí ọba tẹ̀lé èyí tí oníkálukú ti sọ kọ́ tẹ̀lé Okay. mo sì ní béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹni náà tó yẹ pé àfáà ló pera rẹ̀ omi mà ó sì lóun gbọ́ lóga àrọ̀bíyà dáadáa ó yé òun sí wọn wá fẹ́ ju àwọn nǹkan kan sí kọ́ bá ń ṣe tahalilatu nahawiya Lórí ẹ̀. lórí ẹ̀ ọgbọ́n Àgbọ́yé kò dẹ̀ gbọ́dọ̀ ṣe. ó sì ṣàlàyé ẹ̀ fún wa àkọ́kọ́ náà ni wípé kọ́kọ́ lè yé kọ́kọ́ lè mà Okay. èyí ò dá mi lójú púpọ̀ kò lè mà èmi wàá ṣètì ẹ̀ fún Okay. tí ọba ti wá rí yín mà èyí tó dáa ni pé njọ́ tí baba Alágége bá ti sọ̀rọ̀ tó bá ti jọ̀rọ̀ mímọ̀ ó dákẹ́ tí ọba lè dákẹ́ kó bèè bú lásán kó máa lóun fẹ́ yanjú mímọ̀ Bí ti máa. àgbọn kálukú máa bèè bú náà ni. Bẹ́ẹ̀ni. Ìbúrò wọn náà máa bú. sẹ́rí ana mus'ijun ló gà yẹn bóun ti mọ̀ ọgbọ́n bóun ti mọ̀ ọ̀nà kan tóun gbà mọ̀ iná ló tù ní. bẹ́ẹ̀ bá wo nù lóga tẹ́ bá wo hasiba
ó ní màánà hasaba ó ní màánà hasuba ó ní màánà màánì wọn ò sì jọra wọn nítorí kálukú ń ṣiṣẹ́ fún ọjọ́ra wọn tẹ́ bá wọ alkalam ó ní màánà alkilam ó ní màánà alkulam ó ní màánà ọgbọ́n bọ́yé so àwọn lóga kọ̀ọ̀kan ni ìmọ̀ ní màání kẹfìrọ̀ àwọn àtúmọ̀ tí ọ̀pọ̀ ẹnu bí tọ́ bá máa dé iná lọ́ mọ níta wá ń pè lájùlọ ni kí àfa tá ń pè ní àjùlọ ìjà àfa àgbà ní ká àfa àgbà ọ sọ̀rọ̀ ayédà lóga kan lọ sọ ni àbí fatiwa kan ló ṣe ni kí òun kálukú ọmọ wa jáde takò lérí ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo àwọn tí ń jáde takò lórí ẹ̀ wọn à mọ nǹkan yẹn ni wọ́n dẹ̀ máa hádàfọ́ ẹ̀ so kama wa wulẹ̀ wọn tú wípé ntí wọn bá wí wọn bẹ́ẹ̀ náà lórí bẹ́ẹ̀ náà kọ́ ok ana mus'ijun jiddan tọ́ ọba takò yín wípé ibi tí baba tú sí nǹkan lọ́bẹ̀ kí n lè bá wa fún ọ kó lè bá ma wípé alukurani lóga kọ̀ọ̀kan ní àwọn màá ní tọ́pọ̀ síyáàkù lọ́mọ fi gbọ́ yé ẹ wo nǹkan zọ́nà oro àbí oro ni zọ́nà ó tíǹkì zọ́nà a sì máa túmọ̀ àìkọ́nà àwọn àlímà gbọ́kọ́ sí òun sì nǹkan àmì ìfà sọ́nà orò sọ́nà ọmọ àìkọ́nà ọ̀dà lójú sọ́nà kọ̀dà lójú sọ́nà ọ̀dà lójú òun náà ni kọ̀dà lójú òun náà ni ọ̀dà lójú. tọ́ba lò ó lọ sí mọ̀ pé ó dá lójú ní wí. àbí kọ̀dà lójú ní sọ ọ wà lóbi alukur'an kálukùr'an ṣe ìsọ̀jìdáàmù lóga yẹn sí sọ́nà ṣe àlímà ó ti bá wọn wà qala lilladhi zọ́nà anna unajin minhuma udhkurni suratu Yusuf táwọn ibẹ̀ náà kọ́ àbí. udhkurni inda rabbika ó tó nítorí wọn fẹ́ lò nánu. tí a máa wí pé anabi Yusuf ti máa wí pé ẹni yẹn ti fẹ́ jáde lẹ́wọ̀n ọ̀rọ̀ yẹn ti múra tí ó jáde lọ ẹni tó ti máa pọ́ fẹ́ jáde lẹ́wọ̀n yẹn ti múra tí ó jáde tí wọ́n wá tún wípé wọ́n á sọ fún ẹni tí ń rò wípé yóò jáde tí ń rò wípé ó ti jáde nájín ẹni tí ń rò wípé ó ti lànú àwọn méjèèjì pé eléyìí ti jáde wọ́n ti tú eléyìí lẹ̀ ni wọ́n á sọ fún pé rántí mi dákọ̀ mi fún ọ̀gá rẹ̀ sọ́nà ni tafsiri kan ò ní tu ní ọ̀rọ̀ láyé yóò tu ní alima wa ayikona annahu najin minhuma mo ti ayikona annahu najin minhuma so sọ́nà ológa ẹyọ kan tó wọ́n máa náà ni wípé ọ̀rọ̀ tẹ́nìkan bá gba ọlákọ̀ọ́sọ náà tù tẹ́nìkan pàápàá mo ti mà irú ẹni bí ó tún jáde pé ọba ló ó ṣe mistake o mo ti mà kọ́ òun mo rò ní o ọ̀kanù wà sọ́nà anna ulfiraku ìjọ alkiyama wà tafati záàkù bí záà sọ́nà àìkọ́nà ni lóga tí markasi fi jù yín lọ òun ni ọgbọ́ èyí ò jẹ́ àmà wípé lóga tí babalágége sọ ni bí wọ́n ti ṣe ìsọ̀dáàmù lóga yẹn fún tí ń bẹ lọ́kàn tí wọ́n ń sọ̀rọ̀ lélẹ́rí tóun takò òun èyí ò kọ́ máa túmọ̀ abdoliya baba mudirul markas lérí àwọn àfáà tí wọn pé bàbá yìí jìndò wọ́n yẹ kí wọ́n gan mọ̀ pé bàbá yìí jìndò tí wọn ò fi mọ tí bàbá lo lóga yẹn fún èyí ò jẹ́ kan ẹlẹ́ẹ̀kejì ó ní lèrúwúyà ti àṣìyà ọwọ́ ní wọn ọmọ bọ́ yá àṣìyà àni wọ́n fẹ́ lò àbí àṣìyà yìí ni pé wọ́n parẹ́ káwọn ọmọ bá fi rí wọn mú ní àárín eléyìí hùn àyèmọ̀kan náà túnú bọ́ ọ bá lò ní àṣìyà orí nǹkan bá bọ́ ọ bá pè ní àṣìyà orí nǹkan bá èyí tó bá wù ọ ló lè wọnú méjèèjì Markaz ń sọ fún ọ wípé méjèèjì náà lórí nǹkan bá níjọ́ tí bàbá wa Sheikh Adam tí wọ́n wá lé bàbá wa Sàrò ọlọ́kọ́ ńlá lọ́dún náà 1986 lọ́dún náà ó ti bá wọn àwa ń bẹ̀ njọ́ náà 1986 èyí tí wọ́n wá wípé àwọn jágbọ́n ọmọ ajú ni wọ́n ọmọ èkì ni wọ́n 86 wọn ìbí ọ àwa sì wà ń bẹ̀ njọ́ náà kọ́dà àtẹ̀lé Sheikh Adam dọ́mọdá ó ti ọdún wọn làkọ́kọ́ táwọn ọkọ̀ mẹ́rin tí ń jẹ́ Sheikh Sátìlì àti Sheikh Sàlátì bàbá Sheikh Yahya náà ń bẹ̀ njọ́ náà Sheikh Adam wa ń kọrin njọ́ náà wípé lóòótọ́ àlè àríbìdé àmọ́ bí tá a wà spíkà yẹn ń dé ọ̀dọ̀ wa bàbá Sheikh Adamu wá wípé ma dhaka illa li hukmi rabbi wọ́n ní ma dhaka illa li mudi marati admara hadha hidun rakibu wọ́n ní ma dhaka illa li hukmi rabbi ní ká bàbá Sheikh Yahya bàbá hàn bàbá dàka ma hu shahidun rakibu Sheikh Adamu lóbẹ̀ ní bó ti yẹ kó wa
ṣé wíyá ni máa zaga ilẹ̀ alẹ́ ogun ọ̀rọ̀ bí akamahu ṣé kìí kọ́ lo akamaha wọ́n á rí pé akamaha ha ọ̀dọ̀ mi rú ta ní sí ni tẹ̀síìrù sí ni hukumu yẹn wọ́n ní akamahu bàbá wa padà ṣé kàá dàmú ni èsì ọ̀tọ̀ ń dàmú ara yàyà bó pè ní ha orí nǹkan bá bó pè ní hu orí nǹkan bá ṣé kàá dàmú ni wọ́n ní ndúró nsìnà alánàṣẹ káwùlà hun wàlá yóò kiri rúnal káwùlà ṣé àdàmú ni bí èèyàn bá kéwù èmi àdàmú àlè ní òrìké àmọ́ bí èmi àdàmú bá kéwù ọkẹ́ ni tí ó pé òrìké kọjá ìkáwò irú ẹni babalágége náà ń sọ fún yín tí babalágége bá kéwù tí wọ́n wọ́ kéwù bákan wọ́rọ́ wà jáde lólo tún kéwù wọ́ ọ̀ tó bẹ́ẹ̀ bàbá lo àkàmàhá wọ́n sì lo àkàmàhú wọ́n wá jù sí wọn náà sí àkàmàhú náà làwọn náà máa kọ́ yẹkọ́ jẹ́ kí n ló fa tó fi lè di àkàmàhá o ò lè yanjú ẹ̀ láyé àjùlọ́nu ọgbọ́ bàbá lo bẹ̀rù yàtì àṣìyá ha bákan náà ni bẹ̀rù yàtì àṣìyá yẹn ní tú tó fi jẹ́ àṣìyá yẹn ní sọ fún ó máa lọ àwọn náà mọ̀ wọ́n máa fún òun náà mọ̀ kọ́sọ̀ tó lè fi gba fatia kọ́sọ̀ love and life tó bá ti wọlé love and life ọgbọ́ ẹ máa tẹ love and life o kọ́sọ̀ tó lè fi gba fatia láyé wọn lè rí sọ ọgbọ́ àṣìyá yìí làwọn mọ̀ wọn àmà kó tún lè jẹ́ àṣìyá àwọn rò pé tó lè mú di àṣìyá bírù òyà tí àṣìyá làwọn rò kó lè fi di Mashallah bẹ̀rù òyà tí àṣìyá tọ́ ọba jinlẹ̀ nínú kéwú yóò tún máa túmọ̀ ìdọ́fà náà yóò sì gba alifu ayọ́gbà fatia wọ́n sì fún ọ lẹ́rìí bó ti yẹ kú rí bẹ́ẹ̀ èyí wọn náà jẹ́ kan ó di méjì la astati'u an asifahu ọgbọ́ ẹlẹ́kẹta nàbí la astati'u an asifahu náà wú ní gan òun lọ́wọ́ á dàrú kí ló mú wúyẹ tó fi dàrú wọn lọ́wọ́ ni wípé torí pé àṣìyá jámù ní fún shay'un jámù tó bá sì ti kú ò níbẹ̀ tó ti di tẹ̀síìrì kan àbí kílẹ̀ ń pè tó bá ti rí bá ní yóò máa já sí wípé tàníṣù ní ọmọ lọ lè pàdé lọ́hùn ó ti di mọ̀hánàṣù nù tó bá ti wá di mọ̀hánàṣù dọ̀míru rẹ̀ há ní ọkọ̀ bí wọ́n ti lò wọ́n rọ̀ ní kó lò jámù yìí mọ̀hánàṣù nù ok tó bá wá rí bẹ̀ kọ́ sí ìjẹ́ hú yẹn lọ àbí ọ̀lọ́ wọ́n ti lóhun ẹgbẹ́ mẹ́tẹ́ love and life dáadáa ẹ̀dàkùn tí wọ́n ti ń bá wá tẹ̀ sáwọn èèyàn ṣe ń gbọ́ dáadáa bá ṣe ń ṣe yìí love and life ó lè clear hú yẹn sẹ́ bẹ́ẹ̀ ni hú yẹn sẹ́ bí bàbá ti wí ní hú yẹn òun ló jẹ́ àmọ́ bí bàbá yẹn ti jìnnà tó nínú mímọ̀ àti nínú lóga yìí gan àti nínú náhàwù àti sọ́rùfù yìí gan ó jẹ́ àmọ́ bí wọ́n ti jìnnà tó kéèyàn wá nákìdùn wọn pé ọ̀gbọ́dọ̀ hú ọ̀gbọ́dọ̀ gba hú há ní ọgbà ó jẹ́ àmọ́ bí òun tọ̀hún ṣe mọ́ ní kékeré kọ́dà kọ́ gbọ́dọ̀ mo dúpẹ́ tó yẹ pé kì í ṣe dókítà àbí pòfẹ́sọ̀ lọ sọrú ọ̀rọ̀ wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ ni ibi ó ti jáde wọ́n gbọ́dọ̀ pé wọ́n gbapá lọ́wọ́ ẹ̀ wàláhì làzim wọ́n gbọ́dọ̀ gbapá lọ́wọ́ rẹ̀ wọ́n yà ohun rìn jìnnà ó lọ lè copy and paste ló ṣe tó fi gba pòfẹ́sọ̀ rẹ̀ ká tó wá pé àfọ akọ àwọn ọmọ kíw irú ọ̀rọ̀ mùdírù lẹ́wọ̀n àfi kọ́ àwọn ọmọ kíw ọbẹ̀ ná kíw babalágége ọwọ́n fi ń kọ́ àwọn ọmọ kíw rẹ̀ èèyàn ti báyọ̀ ọmọ kíw jẹ́ ohun rìn jẹ́ ó rìn jìnnà nù mí màmá òun náà máa lọ lè ná kíw nǹkan ta yọ wá lè pàdé àwọn alágbàkú ẹnu mímọ̀ àwọn alálàsí ẹ̀ ó tún alálàsí àfà rẹ̀ pọ̀ ẹ má jẹ́ àmà sí báwọn ọmọ tó bá ti kọ̀rọ̀ mímọ̀ àyè sáré jáde àmà wádìí bó ló ti lò báyìí kí lọ́ba tó fi ṣe tó bá wá rí tó wà lọ́wọ́ pé gbogbo pátá ni mo wá yẹn rí bí wọ́n ti lò bẹ́ẹ̀ ebo ló ti rìn dé ọlọ́dọ̀ Kúfà ọ̀dọ́dọ̀ Basra bọ́ bá ti dọ́dọ̀ Kúfà níbi ọ̀rọ̀ náhàwù lọ́dọ̀ Basra bọ́ bá dọ́dọ̀ Basra lọ́dọ̀ Kúfà bó lẹ́yìn ti lò bú tí babalágége lò àṣìyá àwọn ó ti yé báwọn àṣìyá yẹn dọ̀míru ń lọ sọ́dọ̀ rẹ̀ àbí lọ́dọ̀ àwọn jumhurul basriyyin inú àwọn onímọ̀ náhàwù ní Basra tọ́já sí pé ṣíbà wẹ́yì òun ni fọ́ndà wọn ọgbọ́n làfà wọn Kúfà Kìsáyí òun làfà wọn àbíbẹ̀kọ́ lọ́dọ̀ àwọn Basra lọ́dọ̀ ṣíbà wẹ́yì àti al-Khalilul Farayidi àwọn wípé kẹlìmà àṣìyà wọ́n ní mufradatun lafsan wa jamu'un mahanan jamu'un ma'ana wa mufradatun lafsan wọ́n wáyé pọ́ bá katira náhàwù dáadáa lójú ibi tí mo wí o ní jáde kọ takun tí babalágége sọ wà á rí pọ́n sọ bẹ́ẹ̀ wípé àṣìyàwó yẹn lọ́dọ̀ sí ìbàwáyé ó ní mufradu ní lafzu àmọ́ jámù ní màánà èyí ní wọnú ẹ̀ púpọ̀ fún ọ bí mo ti ra wí ni lọ ṣiṣẹ́ lórí ẹ̀ ọba
ọgbọ́ ẹgbọ́n ní bàbá. tó bá ti wá rí báwọn a lè fi hú sí wọ́n yà pé mo fúnra dùn ní lafsu ọgbọ́ Ẹgbọ́n yé. èyí wọ́n jẹ́ kan àwọn kúfà àwọn alfarra òun ní lọ́dọ̀ tòun ó ní jámù ní lafsan wà máàna ọgbọ́ ẹgbọ́n yé. àti wá gbọ́ pé jámù ní lafsan wà máàna tó bá tún wá jẹ́ jámù lafsan wà máàna tó bá takò Basra pé ọ̀tẹ̀lé Basra wípé mufradatun lafsa wa jamu ma'na tó bá takò wípé jamu lafsan wa ma'na tó bá yẹ pé tó mú lọ́wọ́ nù ó tún wá tó owó tún wá wà ń bẹ̀ ó tún lọ ọ̀nà méjèèjì náà lọ́gbà tó fi lọ báwo ló ṣe lọ ń bẹ̀ ni yóò máa wá padà torí pé mu'annas ní kíní ta ní sùn ní àṣìyá yẹn àmọ́ mu'annas àkíkí kọ́ mu'annas majasi ni Ayakumullah. Abrakumullah. mu'annas majasi sì rèé kò sí ń tó gbé wá báwọn tí ó gbà Bọ́ gbé hawa. bó gbé hawa bá ọgbà bó gbé huwa bá yọgbà Orí màjází ni. majasi ni kìí ṣe àkíkí so Ayakumullah. ó ti Àgbọ́yé ṣe bàbá. ó kò àbí Ó ń kílíà. mu'annasu majasi ni kìí ṣe àkíkí bó bá gbé hawa bá yọgbà lọ́wọ́ rẹ̀ bó gbé huwa bá yọgbà lọ́wọ́ rẹ̀ bó gbé tawuta ní sí wá síbi fíìlì rẹ̀ yọ tẹ́wọ́ gbà bó gbé tasikiru wá yọ tẹ́wọ́ gbà irú ẹ̀ ni wà ma kana salatuhum indal bayt illa muka'an wa tasdiya Bẹ́ẹ̀ni. sọ pé kana ti ló yẹ kí Ó jẹ́. ló yẹ kó jẹ́ kana irú ẹni bẹ́ẹ̀ bí alukurani ti lóhun yóò fẹ́ gbé blackboard jáde tó sọ fún àwọn ọmọ kí wípé ẹni bá alukurani ṣe mistake o Kánà tí ló yẹ kó jẹ́. kana ti ló yẹ kó jẹ́ o ẹ má tẹ̀lé kurani o ní wọ́n sì yíwọ́ ni o kana ti ló yẹ kó jẹ́ o yóò wí bẹ́ẹ̀ torí nígbà tí ọmọ tí wọ́n ń pè ní mu'annasu majasi Masha Allah. yàtọ̀ sí mu'annasu hakiki Hakiki. mu'annasu majasi náà tó wá pín sí méjì ó pín sí ma'anawi àti logawi alafsi Àti ma'anawi. wal ma'anawi òun náà tún pín sí bí wọ́n ti tún lò ó bẹ́ẹ̀ ó yàtọ̀ síra wọn Tó bá dẹ̀ ti jẹ́ Mu'annafu màjází. Eh. Ó lè lo ha. ó lè lo ú ó lè lo fún ó lè fi táà sí fíìlì ó lè yọ táà kúrò nù fíìlì Masha Allah. ó ti wà Wọ́n fi ikú yìí. ma kana zọlá tó ń dàgbẹ́ ẹ tún wá padà sínú suratu Hud àti sọ̀rọ̀ yín jò ní yẹn kaba yìí Yeah. suratu Hud ọsọ ọlọ méjì ń bì kan náà má wulẹ̀ lọ́bí má wulẹ̀ ọlọ méjì ń bì kan náà ó lo akasa alladhina salamu as-sayhatu níbi nafsu àyà wọn gan ó tún wá lo akasati alladhina salamu as-sayhatu méjèèjì náà ló tún wá lò Bẹ́ẹ̀. Kùránì yìí kan ló lo tẹ̀skírù fún fìlì òun ló sì lo tànísù fún fìlì akásà lẹ́dínà zọ́làmú àsọ̀yàtù akásàtì lẹ́dínà zọ́làmú àsọ̀yàtù akásàtì òun ló sì lọ gẹ́gẹ́ bí wípé àsọ̀yàtù mu'annas ni táwọn gbọ́dọ̀ wá ń bí fìlì rẹ̀ ṣáájú Kùránì tó wá lo àkázà fún ọjà táwọn kú ń bẹ̀ tí a sì lè já táwọn kú ń bẹ̀ lọ́dọ̀ náà wù tọ̀dọ̀ wọn ọgbọ́ Bóyá bá. àmàlù Kùránì ó sì sọ̀kìdáàmù ẹ̀ àwọn àfáà ni torí wípé àsọyíhà mu'annasu majasi ni kìí ṣe hakiki kí láti ń pè mu'annasu majasi òun náà ni mu'annasu tí a lo obìnrin a máa pè é lábo àmọ́ kìí sábo tó ṣe é fojú rí Bóyá ṣe bá. ọ̀n tẹ̀lé kọ́sìm Bẹ́ẹ̀ ni bàbá. èyí ò jẹ́ kan Naam. atúnlò tí ń wípé wọ̀nyẹ̀kìní kan fariqan hada wà fariqan haqqati alayhimu ddalala ó tún wá lò ń bí àyà kan náà Kùránì náà tún ni pé haqqa alayhimu ddalala ó lọ haqqati ó sì lọ haqqọ bákan náà ni Kùránì ń sọ fún ọ̀nà wípé bọ́ ọba ti rìn jìnnà nínú mímọ́ ọ gẹ̀ẹ́tì àṣírí tó òun fi ń sọ̀rọ̀ yìí màjásí ni ló fi jẹ́ pé méjèèjì lọ́wọ́ máa Rí. ní àlọ́ máa pàdé mẹ́ la astati'u ana asifahu èyí ń bí ẹ bá ti lo orú nǹkan báwọn orúdọ̀ mẹ́rù báwọn ẹni ọba jùmọ̀ ti wáyé pé ẹni tí ọka orí àṣírí kéwù Bẹ́ẹ̀ bá mú pé àṣìyá tó bá ní jámù lòún mú. wọ́n bá mú jámù bákan ni bó sì mú mú fúrádù ní Bákan láfù náà ni. bákan náà ni Tó bá ní jámù lọ mú àṣìyá. So tó bá ní Mu'annafu ni Mu'annafu màjásí nu so kò sí yìí tí o mú ń bẹ̀ tó o lè gẹ́ẹ̀tì babalágége wọ́n rìn jìnnà ń túmọ̀ wípé ó yẹ kó mọ̀ wípé ah àbáyé ọ̀rá sí rí kéwù Wọ́n náà mọ̀ wọn pé àfa. ọ̀tọ̀ lẹ́ni ó kéwù ọ̀tọ̀ lẹ́ni ọ̀rá sí rí kéwù gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kéwù tí ń sọ̀rọ̀ lẹ́nu méjì àwọn wọ́n kéwù ni wọ́n ọ̀rá sí rí kéwù bí ẹ bá ọ̀rá sí rí kéwù aláhànú ẹ̀ńdà ṣẹ́yìn náà yajuzu kàkáwù lì náà màrà tùbílì àjùsù bọ́ ọba lókè màrà tùbílì àjùsù wọ́n ni ọjà gínáwó ẹsẹ̀ bẹ̀rẹ̀ náà gbọ́ màrà tùbílì àjùsù ọjà gínáwó ọsẹ̀ bẹ̀rẹ̀ nu Àná wetílé. àwọn náà wù ìtìlẹ̀ nu ẹni ọba jẹ dọ̀tọ́rà sí ní kéwù bọ́ ọba lọ́ta kó yóò gbé ọwọ́ odò tí ẹsẹ̀ rẹ̀ ò ní tó lẹ̀ yóò tì ọbọ̀ nú omi rẹ̀ tí parí ò ní kama Yóò fún ọ lẹ́rìí tó sọnù. babalágége tẹ́ ń sọ yìí baba wa professor Khalilu Gbodofo professor nípa odidi professor gidi sí ni kìí ṣe professor ẹkún Tí wọ́n jó di jiná. tó fi wá wípé tí wọ́n fi wá ṣe ẹ̀tẹ̀rọ́fù wípé babalágége kọ́ àwọn ń kéwù wọ́n sì kọ́ àwọn ní nahawu àti sọ́rfù ní Kánò ẹni náà báwọn bá sọ báwọn
tí wọ́n wá pín wá sọ̀rọ̀ wá nígbà náà ó mú ẹwà ìmọ̀ ara èyí tó ti máa bẹ́ẹ̀ bú jẹ́jẹ́ bẹ́ẹ̀ni bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ mímọ̀ kí ọmọ kó dúró lẹ́gbẹ̀ẹ́ kan ajá tẹ̀rẹ̀ kọ́lọ́rọ̀ mímọ̀ sára kùránì náà láàmà fi yanjú ẹ̀ fún ọ yakumullah bí kùránì ṣe ń ṣe ẹ̀kẹ́ ní òun bí ti lò nù naam bọ́ bá ti lo táà ó lè lo òfìsì ló fi lo hakọ́tì aléhìmù dọ́lára bó sì wọ ọyọ táà kó ń bẹ hakọ́ aléhìmù dọ́lára tọ́lá àti shams wà tọ́lá àti shams méjèèjì náà ló lè lò bọ́ bá ti wá lọ pé ẹ̀kọ́ tọ́lá àti shams ọ̀rọ̀ ni àbáwọn jẹ́gi dédé tí wọ́n kí ń lé kéwùnù ọ̀nà ju tíra ṣáájú ètò wọn lé fún ọ lọ gbé lọ́wọ́ náà ló gbé lọ́wọ́ rẹ̀ èyí wọn náà tó jẹ́ ẹyọkan káwá padà ẹwọ́n tó ń wo wá Kùránì ti lò ká padà síbi súwúrátù Yúsúfù yìí ibi tí ń sọ wípé wàlámà dáhábù bìhí wà ájímáwò àyẹ̀jì alóhùn fi gàyà bá ti lè jọ bì. وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. wàlámà dáhábù bìhí wọ́n mú lọ wájì máa hù àyẹ̀jí àlòhùn bí gàyà bá ti lè jò wọ́n fẹ́ sọ sínú igbó wọ́n fẹ́ jù sẹ́yìn ìlú wọ́n fẹ́ jù síbi ó jìnà tí wọn ò ní rí mọ́ àwọn àìná ó tó ẹmọ́ níta fẹ́ lò nánu wáwù ní kí ló wá débẹ̀ wáwù tó wà ń bẹ̀rún tí wọ́n bá bí kò lè yàn ọgbọ́ wáwù yẹn kí ló wá débẹ̀ léyìí tó sì já sí wípé lọ́dọ̀ àwọn oní náhàwù ọgbọ́ la yaktarin ashartu bilwa wáwù lè wà láàrin sharati ọgbọ́ gẹ́gẹ́ bí wípé lamma zahabu bihi wàájí ma wáyé jí àlúwò fi gàyà bá ti lè júbì ọgbọ́ shartunu ó kú jàwábù rẹ̀ wà la yaktarin yani kí ni mo pè é la yaktarin alwa bayna asharti wa jawabihi láàrin sharati àti jawabu sharti lọ́dọ̀ àwọn náhàwù mamnu uni kí wáwù ọ wà ń bẹ̀ ṣe sáyídà lẹ́pẹ̀ wáwù yẹn ni àbí àtàfí kí ló wá débẹ̀ wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ kí ni wáwù wá débẹ̀ lérí wáwù òun lásán àwọn àfáà sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ kí ni wọ́n mà tí wọ́n sọ lórí ẹ̀ wáwù nìkan lérí wáwù lásán àwọn àfáà sọ̀rọ̀ òun kálukú fèrí gbára wọn níbi mímọ̀ lérí wáwù lásán tó wà láàrin yẹn láàrin sẹ́tù àti jawabu rẹ̀ falamasi lama watallahu lil jabi wanadaynahu ayya Ibrahim kodi sodakita ruya kodi sodakita ruya ńgbà tí wáwù tó wà láàrin ni lamasi lama bàbá àtọmọ ti gbà watallahu lil jabi ó ti fẹ̀yìn ẹ̀ lílẹ̀ fún wọn du ọmọ àwọn tí wáwù ní bá fi lè wà ń bẹ̀ pé wanadaynahu yóò máa túmọ̀ wípé ó ti wá du ọgbọ́ watallahu lil jabi lẹ́yìngbà tó fi lélẹ̀ tán sàbá àhú ọwádù wà náà da iná àṣẹ̀ṣẹ̀ wá pè é ipò seun tí ó ma túnù Masha Allah tí ó túnù àmọ́ wáwù yẹn tó wá débẹ̀ bí ìgbà tó bá nǹkan jẹ́ ni wàlẹ́ alùkùwá wáwù yẹn ò bá nǹkan jẹ́ ó tún nǹkan sí ni ọgbọ́n kọ́nyẹjú èyí tó ìjà sí pé wáwù ó sì gbọ́dọ̀ wà ń bẹ̀ lọ́dọ̀ àwọn náhàwù ó sì wà ń bẹ̀ lọ́dọ̀ Al-Qur'an ó sì wà bẹ̀ lọ́dọ̀ Kùránì ó sì ṣe mistake gáràdí wo lè fi síbẹ̀ kí ni túmọ̀ ìṣẹ́ wo lọ́fẹ́ sí bẹ́ẹ̀ ni ti Suratu Yusuf náà gbé blackboard jáde kọ́ yẹn jú ẹ̀ ní ti wáwò gbàdé bẹ́ẹ̀ ọ̀sá tó bẹ̀ kó ní wáwò máa wà ń bẹ̀ láàrin sẹ́rìtù àti àwábù ẹ̀ ẹni bá wáwò mẹ́ kọ̀gbọ́dọ̀ jẹ́ sáyidà bẹ̀lẹ́ tí ó jà àtàfi tọ́ra àti ìrìjà wáwò sárìtì wáwò kọ́sá kí ni kọ̀sá màlẹ́ lérí ọgbọ́kọ́ sí èyí wọn tó jẹ́ kẹ́ níbi Suratu Yusuf ó tún bá ń gbà tí Sùlíà ń sọ̀rọ̀ ní pé fadhalikunna alladhi lumtunnani fihi báwo yóò náà fadhalikunna alladhi lumtunnani fihi. Qalat fadhalikunna alladhi lumtunnani fihi. ó tó ana rawadituhu àbí an nafsihi ó tó lọ́dọ̀ náhàwù hátọ́wù ni kò lò fún ẹni tí ń bẹ́ńbẹ́ torí Yusuf ń bẹ́ńbẹ́ àìlò dhalika lil qarib tàbá bẹ́ẹ̀ lò dhalika lil ba'id ẹni aw lil ghaib ẹni tó wà lọ́kẹ̀ẹ́ká tó jìnà sí wa tí ò ní gbọ́ wọn èyí lo dálíkà fún ẹni tí ń gbọ́ ẹni tí ò ní gbọ́ pé dálíkà rọ́jù ọkùnrin tó wà lọ́kẹ̀ẹ́ká nǹkan bọ́rọ̀ gbọ́ ní tó bá fi lè gbọ́ àádá lélò fún kéwùnù àádá ló lò fún ọgbọ́ náà
alukurani wa lò pé dhalikunna sáwọn ni wọ́n ní ọ̀rọ̀ láwọn obìnrin yẹn ọgbọ́ àwọn kan lọ́rọ̀ anábì Yusuf ló ní ọ̀rọ̀ dhalika lẹ́dí òun lẹ́tì ma wípé kìí sáwọn ní ọ̀rọ̀ wà dhalika lẹ́dí lomtunna níbí èyí tẹ́ ẹbọ́n náà lẹ́ nítorí ẹ bú mi nǹkan méjì ló wà ń bẹ̀ ni tó jẹ́ khatowu nahawi àkọ́kọ́ ń bẹ̀ ni olùdálíkà fún ẹni tí ń bẹ̀ ń bẹ̀ àádá lọ yẹ kúlù ẹlẹ́ẹ̀kejì ó tún lo ọ̀dọ̀ ọ̀yẹ̀dẹ̀mírù ti àwọn obìnrin fún tó ìjásí wípé ọkùnrin lẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó lo méjèèjì o báwo lọ fẹ́ yanjú méjèèjì ni Al-Qur'ani sí lò bẹ́ẹ̀ ṣé ká tọ́wù ló pé Al-Qur'ani ni ó ti báwọn wal-Qur'an bari'un min al-khata la khata fi al-Qur'an ọgbọ́ lugatan wa nahawan wa surfan wa balagatan wa mantiqan dàbí kí lẹ́gbẹ̀ẹ́ lè bá kátọ̀ kankan nínú Al-Qur'an in tí Al-Qur'an fi ní ìjásù mú al-ijasu al-adadi al-ijasu an-nahawi al-ijasu al-balagi al-ijasu al-bayani gbogbo ẹ̀ pátá al-ijasu an-nutiki gbogbo nǹkan Al-Qur'an ní ó fi sọ̀rọ̀ kí ọmọ wo wípé tí kìí sì ṣe mistake báyìí tó bá fi lè rò bẹ́ẹ̀ ó sì dálá ìmọ̀kálẹ̀ kanáà bí mùdírù bá sọ̀rọ̀ tí wọ́n wá lórí mistake ọ̀dálá ìmọ̀kálẹ̀ kanáà ọ̀dá gẹ́gẹ́ bí ẹni tí ń yọ mistake Al-Qur'ani lóòótọ́ orí mistake lóòótọ́ àbáwọn ní òye ọ wà lọ́dọ̀ àwọn onímọ̀ orí jìnnà pé bó lè yí ṣe nígbà ibi tó ọba ti ń tọpinpin lọ́padà kan pé ókè ń tọ́fà àti rí bẹ́ẹ̀ irú ẹ̀ ńlá yà náà lo àhàdí àzọ́ọ̀lìmúnà ló yẹ kó jẹ́ báwo ló ti jẹ́ àzọ́ọ̀lìmí assignment kan ní ọlọ́tọ̀ assignment kan kí n tó wá lé assignment mi fún wọn inú assignment tá lè fún Al-Qur'an náà máa fi lé assignment kalẹ̀ inú tá lè fún wọn bẹ̀ yẹn ni pé Al-Qur'an ni suratul Maida ẹ bá ń bẹ̀ suratul Baqara ẹ bá ń bẹ̀ innal ladhina hadu innal ladhina amanu wal ladhina hadu wasabihuna wazobihina wal majusa ó lo wasabihuna nbomi ó lo wasabihina nbomi ibi suratul Baqara ọ̀nà méjèèjì náà ló ti méjì náà ló lò mẹ́ ó sì lò bí Maida ó sì lò bí suratul Hajj ẹ bá ń bẹ̀ ọba yìí tẹ́ bá innal ladhina amanu wal ladhina hadu ọba ti rí báwọn ọba ń bẹ̀ ó lo sabihuna nbì kan ó lo sabihina nbì kan lọ́dọ̀ nahawu sabihina ló wọlé khatawu ni sabihuna lówó pé summa billahi alladhi la ilaha illa huwa wa rabbil Kaaba ojú kíní mo ti ń sọ yìí méjèèjì tí mo wí ó lè máa ń tọ́fà tó fi ló bẹ́ẹ̀ mo ti búra báwọn àyíbẹ̀kọ́ ọya wa sọ tó wá fà kí búra bẹ́ padà sọ́dọ̀ ni ó gbé blackboard jáde wá ṣàlàyé ẹ̀fọ́ ma kí tó fi lo wà sọ́ọ̀bì wúnà níbi kan tó fi lo wà sọ́ọ̀bì yìí nà níbi kan kódà kò lè mọ́ táyà mo lójú ń búra pé ò lè mà kí ló fà tó fi ló bẹ́ẹ̀ ètò ń bá kẹ́ ń bọ̀ wá pé lákínì lẹ́dínà lákínì rasikhuna fil ilmi báwọn wáyà wọn lákínì rasikhuna fil ilmi. لكن الراسخون في العلم منهم المؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة. sọ ma wípé èyí tó bẹ lákínì kíni. لكن الراسخون في العلم. الراسخون في العلم mú bùtà dánù habaru ẹ̀ ọ́ máa gba rọ́fù ayébẹ̀kọ́ ọ̀yà máa wà bọ̀ wá ẹ̀rì pé wọ́n ń bá rọ́fù rẹ̀ bọ̀ wá nítorí ẹ̀kọ́ gbà nánu ráfù ni wàlmùkímínà sọ̀láàtà èyí ṣe tọ́gba násìbù tí ọgbà rọ́fù rẹ̀ mà kí lọ́kọ̀ ló tẹ ìbá bẹ̀ gbà tí ó padà wá fún àtàfin gbogbo ẹ̀ ń bá bọ̀ èyí tó wà tẹ̀lé ńkọ́ túnà sàkàt ó tó padà sí rọ́fù tó yẹ kó gbà padà kí ló mú mùkímínà gbàrọ̀ rẹ̀ násìbù tí ọgbà rọ́fù tó jẹ́ pé rọ́fù lẹ̀tọ́ rẹ̀ tó yẹ kó gbà gbogbo yókù sì ń gba ẹ̀tọ́ wọn èyí ṣe tí mùkímínà sàlátà ọgbà ẹ̀tọ́ wọn fi di pé kíní kátọ́wù ni lọ́dọ̀ òní náhàwù àmọ́ kìí ṣe kátọ́wù lọ́dọ̀ alukur'an alukur'an sì ló ní náhàwù òun ló bí ntí bàbá fi jọ ọmọ lọ́nu tọ́wọ́ alukur'an ṣe mistake ni ó tún lò kẹ́ wà sabirina fil ba'sa'i ìrántí ìbẹ̀rẹ̀ ẹ̀rán wà sabirina fil ba'sa'i wa hina al-ba's. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله. ولكن البر اسم لكن خبر rẹ̀ kíni ó gbà rafu ni ó gbà ayibeko ẹ ma ba ngba rafu rẹ̀ lọ. ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة
والموفون بعهدهم إذا عاهدوا والصابرين والموفون بعهدهم rọ́fù rẹ̀ nu sẹ́ni gbogbo èyí tó tún bá bọ̀ wá níbẹ̀ ni tọ́ bá wọ ẹnu àyà yìí lásán bí wọ́n bá ju àyà yìí sí ọ lójú wípé kọ́ yanjú ẹ̀ ní ìyẹn kó ṣe tàhálílù náhàwù ń bẹ̀ la ilaha illallah muhammadu rasulullah kọ́dà lè kéwú tó ti jáde àbá àtọkàn kéwú bu ẹkún toró ò lè yàn ó lè yàn ọ̀sọ̀nù pátápátá. والموفون بعهدهم إذا عاهدوا nítorí ẹ̀kọ́ bẹ̀ ẹ̀tọ́ rẹ̀ nu والصابرين kìí ṣẹ̀tọ́ rẹ̀ الصابرين kìí ṣẹ̀tọ́ ẹ̀ ọ̀rá fún lẹ̀tọ́ rẹ̀ ó sì gba násìbù alukoran ló sì sọ̀rọ̀ ọ̀gbọ́ kọ́ sí láti sì wọlé. ó sì wọlé ó tó wá tó bẹ̀ kó tó wá pé ẹ bó ṣe wu ọlọ́run lóhùn bó ṣe wọlọ́run kọ́ ó ní tọ́rọ̀ ń sọ ó ní tọ́ fà tó ó ní gáràdí tó fi gba kíní èyí sì mo sì lè tú gáràdí méjì fún ọ nísìn àmọ́ yìí ní tú fún ọ dáadáa. wọ́n lọ mọ́ kì í jẹ́ pé kùránì kan ló ń torí pé bó ṣe wu kùránì lóhùn bó ṣe wu kọ́ tèmi tọ́lọ̀ ń fi ní káwọn alárúbáwọ́ múrú rẹ̀ wá nù ní tó fi challenge wọn náà nù ẹ múrú ẹ̀ wá ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ kọ́ dààmú àwọn tó léde ẹ sọ̀rọ̀ kọ́ dààmú àwọn tó léde wọ́n fi àyè lò báyìí yá ṣe tó fi lò bẹ́ẹ̀ tọ́ bá padà wá tún fún yà pé ókè òun ló sì léde ọgbọ́ èyí wọn jẹ́ kan kún tú yìí kí ló fà tó fi di àsọ́ọ̀bì yìí náà kí ló fà tó fi di àlèmọ̀ kí mí náà kí ló fà tó fi di àsọ́ọ̀bì rí náà wọ́n gbé blackboard jáde kún tù kásánfàní mẹ́. a tún wá lọ léwò inna rahmatallahi qaribun minal muhsinin inna rahmatallahi qaribatun ayé bẹ́ẹ̀ kọ́ mọ̀ fadlul ma'arif lóga lójókòó lẹ̀ yìí òun lójókòó gbogbo mí tí ń wíhun ń tí ń yà káàkiri ń bọ̀ jẹ́ pé ń tọ́lọ̀ ń fún ni pé kí ní sí lójú kiri fadlul ma'arif nù ọmọ àtàyè sí ni bá jọ ọba lọ gbọ́ ọ̀fẹ́ ájú yìí sínú yàrá. Mashallah. Ogun tí ń wí ní ọyàn fún ọ. Lódìdí. Náà, inna rahmatallah qaribatun gbà tó jẹ́ pé àtàfíà náàtù àti manuutu ni. Wàhálà tún sí ní. Ó jẹ́ inú tàwádù kílẹ̀ pé jáde barakallahu fi jàrá kábàrù inna jàre inna rahmatallah qaribatun minal muhsinin kábàrù inna. Kábàrù yẹn sì ní yóò máa tá bá ìsìnmí lérí ntọ́ bá gbà nísìnmí bá gbà kábàrù wọn máa tá bá ìsìnmí rẹ̀ dédé ntọ́ bá gbà ọba yẹ pé rọ́fù lọ́wọ́ yóò tẹ̀lé tọ́ba yẹ pé násìbù lọ́wọ́ ọgbọ̀dọ̀ tẹ̀lé ni ọgbọ̀dọ̀ yára wọn tọ́ba tẹ́tà àníṣù lọ́wọ́ yóò tẹ̀lé tọ́ba jẹ́ tẹ̀síkìrù ni yóò tẹ̀lé ni ọgbọ̀dọ̀ yálẹ̀ èyí ṣe tọ́ yálẹ̀ tí rahamatu ń jẹ́ tà àníṣì tí kọ̀ríbu wálé ń jẹ́ tẹ̀síkìrù nínú lọ́dọ̀ náhàwù mustahilu ni mamnuu ni kọ̀gbọ̀dọ̀ rí bẹ́ẹ̀ Al-Qur'ani sì lò bẹ́ẹ̀ ẹgbẹ́ barakallahu fika wọ́n tún wá kọta àwọn ní mọ̀fútú àwọn ọkọ̀ so kí ni wọ́n á fẹ́ lò ń bẹ̀ ni wípé ẹgbẹ́ ó ti wá rí báàdì sọ́lá Al-Qur'ani ṣe mistake ni bó sì ti lóhùn kìí jẹ́ pé bóyá bó ṣe wù Ọlọ́run ló lò kóhùn rárá onígàràjì tó fi lò bẹ́ẹ̀ tábà tó wá lọ wo ti Adad aya ìrántí aya náà bóyá súra náà bóyá wọ́n dà pé A'raf ni aya 160 Suratul A'raf tọ́ba lọ lè wò ó rí bí títí ń sọ̀rọ̀ Adad وقطعناهم 12 أسباطا وقطعناهم تو ولا يابي وقطعناهم 12 أسباطا أمما اوتو انتو حلو لالو so ó ṣe tanisu li adad wa jamu li ma'dud ogbo olofa bi olofa ó fura lo gbọ́dọ̀ wá ewon kan ó ṣe tà ní sun adad isnatayi tó ìjà sí pé àwọn ọkùnrin ni àwọn tí ń sọ̀rọ̀ rẹ̀ ọgbọ́ ìntọ́ yẹ kó wí kó ṣe tẹ̀skíru adad yẹn kó ṣe tẹ̀fúrídù ma'dud wípé wákọ̀tà ànáhùn isnayi ashara zibutan bó ti yẹ kó lónà fi ghayri al-Qur'an lọ́dọ̀ àwọn náhàwù al-Qur'an ni wá lò bẹ́ẹ̀ tí náwó sì tó bẹ̀ kọ́sọ̀ nkankan ìwọ̀n ló bí ntí bàbá fi jọmọ lọ́nu ìtẹ́nu ìpẹ́ka lóyà ní pé wẹ́kẹ́ mú àjùlọ bàbá àtọ́mọ́ náhàwù àṣẹ̀ṣẹ̀ kọjá náà gbẹ̀ náhàwù òun ló ń mú rọ́fù ló ń mú kẹsùrọ̀ ló ń pé wọ́n jẹgi òun ọ̀ṣẹ̀ kọjá náà gbẹ̀ nù ni bọ́ ọba rìn jìnnà tán ọ máa sọ̀rọ̀ bí ẹni tí ń sin nǹkan wọ́ bẹ́ẹ̀ ni ò sí wọ́kéwú ló gbé ọdẹ bẹ́ẹ̀ àyìnbọn ọ̀dà kọ́sì dákẹ́ ẹ̀ máa ní jìnnà àyìnbọn ọ̀dà dáwù tó lágbára àwọn àyìnbọn ọgbọ́ àìmọ̀kan ọ̀dá àìmọ̀kan jáhálù àti hàmápọ̀ wájọ́ máa sọ̀rẹ́ ni gbogbo ẹni wọ́n bá jálá ìmọ̀kan láyé ó ti bá wọn òmùgọ̀ yọ́gọ̀
torí pé aláìmọ̀ kan ò ní mà wípé èyí bó mú gọ́sọ̀ rẹ̀ yóò máa bá gọ́sọ̀ rẹ̀ àní bó ṣe gan bó ṣe dènà mọ̀ kàn láìsí ẹ̀ wọ́n jọ máa sọ rẹ̀ àìmọ̀ kan ọ̀dà ẹlòmíràn wá ń jáde wá ń pè é ṣe báyìí náà gbogbo tí mo ra wí kọ́ sọ ń tọ́ fà tó fi rí bẹ́ẹ̀. ìtàlílù rẹ̀ lẹ́yìn kí ló fà tó fi jẹ́ ìsúnẹ́tẹ́ àṣìrátán àṣìbáàtà umaman so lọ́dọ̀ náà wù wọn náà kọ́ ló gà ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ Al-Qur'ani sì sọ bẹ́ẹ̀ Kùránì sì wọlé ó sì wọlé pèsè kátàn bẹ́ẹ̀ so gbogbo irú àwọn nǹkan yìí èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti máa dékọ́tù uslubiyatul Qur'an uslubu bal Qur'ani ti lo lóga rẹ̀ gbogbo ẹni tó bá lè fi Al-Qur'ani yanjú lóga yóò mọ kéwú ju gbogbo kó wà lọ gbọ́ Ọlọ́run yé ọgbọ́ èdè Lárúbáwá gan yé gbogbo kó wà lọ òun ni Babalágége lò eléyìí ṣe wípé àfin dìfẹ́ǹdì àlàyé tí mo ṣe fún ọ yìí náà gbọ́dọ̀ wà wá bẹ́ẹ̀ ọ̀rọ̀ mímọ̀ ní ọgbọ́dọ̀ gbà pé bó ti rí nù lọ́ndà àsífà wútó wíwù gan àti yanjú èyí fún ọ wákìtì alàdáríkà tó bá dìgbà míì tí àwọn àfà onímọ̀ bá ń sọ̀rọ̀ pírọ́dẹ̀mù ta níyà yìí ni wípé gbogbo nǹkan ti dàrú àmọ́ àfà onímọ̀ yàtọ̀ fún àfà copy and paste àmọ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fowó kí ló Babalágége yìí kí ẹnìkan wá jáde ó lóun lọ jámíà ó gba dòkítọ́rà ó kó ń bẹ̀ tún bọ́ sípò pòfẹ́sọ̀ ó wá ní Babalágége ọmọ kéwú ọ̀yà wèrè ọ̀sì wí ọ̀sọ̀ ọ̀rà ìrẹ́ni tí ó wò sàn asálẹ̀ ìmọ̀kan ni ọ́ aṣọ ọmọ kéwú kí wá ní fáàrí táwọn bàbá rẹ̀ ó fi ọ́ ṣe pé àwọn bí ọmọ tó lóun jàfà tí ọmọ tí ń pè láfa tí ọmọ tó lóun ní mímọ̀ tí ọmọ mímọ̀ ẹnu àìdá onímọ̀ màún tó fi lè pé òun dá ìmọ̀kan àìdá màún gan jáàlù ní fún ọ ó ń jẹ́ pé ọmọ nǹkan kan nù ni. man lam ya'rifil mudira la ya'riful ilm ẹni tí ó bá ti mọ mùdírù ọmọ mímọ̀. bẹ́ẹ̀ni wọ́n pálá oní aláìmọ̀kan ni Babalágége ó sì lọ tẹ̀fsírì wọn láì mọ ìgbà kó o lè kó olú rẹ̀ wọ mọ́tò wá gbọ́ tẹ̀fsírì wọn pẹ̀lú pòfẹ́sọ̀ ráwà bí kílẹ̀ ń pè wọn ìtàsíyà rẹ̀ pẹ̀lú pòfẹ́sọ̀ ó sì dòkó tẹni tí ọlọ́jà míà ó sì gbọ́ tẹ̀fsírì láì mọ ìgbà tó sàǹfààní mẹ́ dáadáa ìsàfàtà min ilmi dáadáa zumma tunkiru kànúdù ni ẹni tó yẹ kó máa ṣàdúrà fún pé mo jàǹfààní nínú mímọ̀ rẹ̀ ṣé ó di èèyàn lè jẹ́ aláìmọ̀kan kó sì máa ṣe tẹ̀fsírì kó ní mímọ̀ tó ti gba pòfẹ́sọ̀ wájú kó ti lẹ́gbẹ̀ẹ́ kó sì lè kú òun bẹ̀ lọlé tó padà wá ń jọ míì ẹni ó bá jẹ́ pòfẹ́sọ̀ ò ní síbẹ̀ láyé ẹ lè rí pòfẹ́sọ̀ kan tó gba jámíà kọjá àbí dókítà kan tó gba jámíà kọjá láyé kó jòkó ti ẹni tó já láìmọ̀kan kára kó láìmọ̀kan ó sì sọ̀rọ̀ mímọ̀ kọ́ wá máa ṣe mistake mímọ̀ tí ń sọ ni kọ́ wá rí pé ayíntẹ́ni ń yí òye bí ọba lè sọ fún lójú rẹ̀ pé à ń bọ̀wọ̀ rẹ̀ àfẹ́ sọ pé kò yé wọn kò ní padà wájú mi àdá mi lè jòkó tì so ẹ̀ka tí mo jòkó tì yẹn mi ò ní pé àìmọ̀kan ló wà lára ẹ̀ àwọn èèyàn kàyà àdàdì ìgbà tó wá tó sì jòkó tí bàbá yẹn sì ń tú ìmọ̀ kalẹ̀ lójú rẹ̀ yẹn dé jòkó náà tó wá jòkó tó ń sàlá àkíbárú tọ́ba ìpá làwọn àkíbárú wípé àfẹ́ sọ pé n tó wí ọ̀dà ni ọ̀bọ̀dọ̀ wájọ́ kejì tó lè fi mú ọ tó tún wà ó dùn mọ́ ni èèyàn jẹun bì kan ó tún wájọ́ kejì ó tún jẹun ó jẹ kẹtọ́ jẹun wọ́n ni oúnjẹ rẹ̀ dùn ká oúnjẹ tó jẹ lẹ́ẹ̀mẹ́ta lóní odò ìgbẹ́ kànúdù ni wọ́n pè ọ́ aláìmúrí yẹn ni wọ́n pè ọ́ ọ̀sànfàní mímọ̀ lára Babalágége ò sì múrí rẹ̀ àlùbáríkà mà wọ́n yọkó ó tiẹ̀ ti yọkó lára rẹ̀ ẹ̀rí pé kọ̀ bá yé mu ni ọmọdún mélòó ni tó ti dàbí arúgbó dàbí àgbàlagbà ó gba àwọn pàráfísà táwa mọ̀ lọ́dọ̀ wáyà yín abáni àmà kàwọn fún yín kò séyìí tẹ́ẹ̀rí tẹ́ẹ̀ nílò yìí pé bóyá nínú Àbújá ni wọ́n jù wọ́n ti ń ṣiṣẹ́ wọ́n wọ̀ sọ yọ̀ bá wọn mu wọ́n wá gbádá náà dàbí ìgbà tí ńlá fún lólu agbádá wọn kù gbogbo ara ti wá gbogbo ara kò jọlọ arọ jọlọ kò sí pè láàfà wọn gbọ́dọ̀ wípé lè kọjá jámíà kódà kò kọjá jámíà kọjá lára rẹ̀ pálí nìkan náà ni wọ́n fún kíru ẹni bí ọwá nígbà náà mú dírú ọwá ní àwọn onímọ̀ àwọn àjòkó ti lẹ́gbẹ̀ẹ́ àwọn náà wà mìírí wọ́n náà ti bára rẹ̀ wí ebó mìírí wọ́n náà jòkó ti lẹ́gbẹ̀ẹ́ láìmọye gbà ẹgbó kí wọ́n sì máa múra rẹ̀ nọ̀rọ̀ àmọ́ mọ́ wá mọ́ tí ń dùn wá ẹ̀sìn wà bá Asbakiya àti Abdoliya méjèèjì ní sí Ádámù ni Asbakiya àti Abdoliya méjèèjì ní sí Ádámù ni nípa wípé akọ mọ́ ń kí wá sí pùdúsì àwọn nùjàbá Asbakiya mẹ́fún sí kádà wọ́n sì ní Abdoliya àkọ́kọ́ ẹni ọkọ máa ń kéwú tó máa kéwú rẹ̀ tóun náà wá ń lọ tó ti dàfà tóun náà wá ń lọ sí conference mọ̀tà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 mọ̀t
pè é tí ń lọ pírẹsẹ̀ntì nǹkan tó wà tá a fa rẹ̀ tọkọ tọmọ kéwù yẹn ò sì kéwù ń bì kankan
gbogbo tí ń bẹ lára rẹ̀ àfa rẹ̀ yìí ló gbé sí la òun náà ni baba suklul gbogbo tí ń bẹ lára wọn Sheikh Adamu ló gbé sí wọn la àwọn alárúbáwá wa mọ̀ wípé àfa àtọmọ kéwù ni wọ́n pe Sheikh Adamu nípe àfa àgbà ní Nàìjíríà wọ́n pe Sheikh suklul nípe àfa àgbà ní Nàìjíríà àwọn méjì tó wọ́n lè pàdé mẹ́ àfa àtọmọ kéwù. Sheikh Adamu làkọ́kọ́ rú ẹ̀. àkọ́kọ́ àfa àtọkọ rí bẹ́ẹ̀ sọ yìí tí baba tiẹ̀ produce jáde nínú ọmọ kéwù àkọ́kọ́ náà ni wípé èyí kọ́kọ́ mọ ó kọ baba wọn mọ ṣẹ̀ṣẹ̀ mọ́ nísìnyí kì í ti jọ mélòó lọ. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ó kọ́ lé kéwù wọn nísìnyí wàláhì mo fi Al-Qur'an búra èyí mọ ó kọ́ lé kéwù wọn dùn ní. ọgbọ́ agbọ́yébà èyí mọ ó kọ́ lé kéwù wọn di òní ó di méjì àbí. bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kẹta ìwà máa ń tí baba rẹ ti dá sí rí nípa ọ̀rọ̀ ìsìláàmù Nàìjíríà pàápàá jùlọ lẹ́ Yorùbá wọ́n mú kẹ́ẹ̀tì baba rẹ jáde bí fatuwa kan tí wọ́n ṣe rí àbọ̀rọ̀ kan tí wọ́n dá sí láyé tá a ti lè mú kílípù ẹ̀jù sórí mídíà wípé àwọn bàbá mi wọn náà ṣerú nǹkan báyìí rí àwọn yìí wọn ní ń sọ pé àwọn bàbá wọn tí Sheikh Adamu bá ń bọ̀ wá wọ́n máa ń lè dìde pàdé Sheikh Adamu lẹ́yìn odi ni wọn ò tó bẹ̀ kó jò kó nù ìlú kí Sheikh Adamu fi wọlé wá nǹkó ṣe wọ́n mọ́lẹ̀ wọ́n lọ pàdé Sheikh Adamu lẹ́yìn ìlú ni ọgbọ́ láwọn dádì tí wọn ọgbọ́ alọ́ dádì gbé bàbá ebi bàbá kí ni ìlú wọn ó kọ lu ọ̀hún àbókí kọ ló kọ lu ọ̀hún lókò lábókí lu àbókí yóò lọ pàdé Sheikh Adamu lẹ́yìn òdi wọ́n wá tẹ̀lé Sheikh Adamu wọlé pa àfa àgbà wọ̀ lúwa Sheikh Adamu wà á jòkó wọ́n wà á jòkó wájú Sheikh Adamu báyìí bàbá ọmọ wa ṣe ọlá mímọ́ tọ́ bá sọ látàn bàbá wa ní abá alágbájá ṣe fàtíà àwọn bàbá tí máa ṣe fàtíà táwọn Sheikh Adamu wọ́n sọ́njú ní fún kan náà gbogbo wọn ni àwọn bàbá máa ń ṣe fàtíà ní Sheikh Adamu bá ṣe wà tán sọ̀rọ̀ tán tí gbogbo lẹ́mìí tán ọ̀hán ni wọ́n náà sọ sí ẹnu sọ sí odidi ọjọ́ mẹ́jọ làwọn bàbá yìí máa fi ṣàdúrà fún Sheikh Adamu wípé ó tiẹ̀ ní kí mi ò ṣe fàtíà. La ilaha illallah subhana God. ẹ̀yin ò lè gbọ́n lọ́wọ́ èèyàn máa bá tàn ni wọ́n sì bá tàn wọ́n fẹ́ dojú tàn lù ni. La ilaha illallah. ẹni táwọn bàbá wọn ṣe fàtíà lánàá tó yára mọ́ ni wọ́n ṣe é sí ọgbọ́ tẹ́yìn wá nígbà náà wípé ẹ̀fẹ́ ṣe fàtíà lónìí ẹ̀ ní sọ̀rọ̀ mọ́nù àbíkẹ́ iná faramọ́ fàtíà ẹ̀ ní sọ̀rọ̀ nígbà ìsìlẹ̀ faramọ́ kẹ́ iná máa ṣe fàtíà lẹ́yìn ọmọ wọn lónìí ẹ̀yin náà rí pé ẹ̀rọ kan dá sínú ayé nìsín bẹ́ẹ̀ bá tún wá ṣe fàárí ọmọ tí Mudiru produce bàbá tó ní ọmọ tán produce ni wọ́n pè wá wípé kọ́ wa ló fi gba yìí nílùú. Masha Allah. Hayakunla. òun ni sẹ́yìn fọ̀rọ̀ká rèé yà. ó ti rí nù. Salati. Salati alfa authentic Salati. ọmọ babalágé kò ní. ọmọ sí àdàmùkọ ọmọ Mudiru tó ní gangan. Mudiru kọ́ ń kéwú ó sì tún já náàsì fún Mudiru. Ability kí Mudiru tó wá ní ọ̀la àlùbáríkà Kamiru Jésù tó wá ní ọ̀la àlùbáríkà kálùbáríkà wọn tó wá toró lónìí nígbà àlùbáríkà toró tán inú ọba kí àlùbáríkà Mudiru markal tó sọ fún ọmọ kéwú rẹ̀ pọ́lá àlùbáríkà nígbà àlùbáríkà wọn toró tán ìgbà tí wọ́n rà àlùbáríkà rò láyé inú àlùbáríkà àṣẹ́kù ló tún dá àlùbáríkà mẹ́kẹ́ èso òrìjìnà. La ilaha illallah. Àlùbáríkà bàbá ọ̀tẹ́ tí Mudiru yàn àlùbáríkà àlùbáríkà wọn wọ́n wá rí jẹ níbẹ̀ tí wọ́n náà fi lè wípé tó lè ṣe fáàrí lu wípé èèyàn lámà ni wọ́n ní ó gbé ọ̀tẹ́ wá. La ilaha illallah. ọgbọ́n àṣẹ́kù àlùbáríkà Mudiru. Damallahu hayatan Mudir. Ó tí ìròdì jìnà bá. Wọ́n báyìí ní sínú ọjọ́ àdúrà àwọn ọmọ kéwù àtàlùbáríkà ọmọ kéwù àti gbogbo wọn kò sí kankan tó jẹ máláyé ọjẹ́ pinnu. Èyí tó fi lẹ dákẹ́ jẹ́jẹ́ tó máa tàlùbáríkà àwọn máa ṣe mùnáfìkì rẹ̀ ó sì rà máa yọ àlùbáríkà àwọn jẹ́bó ti ń jí jẹ. Ayakunla orí bá ti Muhammad mùnáfìkì náà ni wọ́n. Tẹ́lẹ̀. Àwọn lọ jẹ́lé ogún jẹ́lé oro. Amánèsè wọn ti fojú hàn. Allahu Akbar. Ọ̀gbọ́n nílùú àbókí. Náà àwọn bàbá tó bí wọn ò ju ìlú ń lọ. Section number 2. Wọn à délùú òdì kejì ọwọ́jà wọn ò délùú òdì kejì ọwọ́jà Sheikh Adamu kó Nàìjíríà ó kò láfíríkà ó dé gbogbo àgbáńlá yìí ṣé màsáfà yẹn ò jura wọn lọ ni. àwọn ọmọ kéwú tí ò yé yín wọ́n bá yẹ pé lóòótọ́ lẹ́ bá lẹ́ máa kéwú ẹ mú kílípù wá sí yín kan jáde rí ẹ jù sí ní mídíà káwọ́ bẹ́ẹ̀ máa kéwú lóòótọ́. ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ lè sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ lè wí kò sí ọ̀dà abẹ́ pé ládùbá lè bá wọn ẹ̀sọ́ ládùbáwọ̀ ọ̀hún ẹ wá wo àwọn ọmọ tó ń bẹ nínú ilé kéwú lọ́wọ́ tí wọ́n sì máa sá ọgbẹ́ mọ́ ilá tẹ́sí ní ríbi tì í sí. kẹ́ wàá lẹ́nìkan ọ̀lọ́jà míà wọ́n wí kàtàn bí ìbá já sí wípé bí ìgbà tí àwọn tùyúrù ti dáwọ́ téèyàn tí wọ́n ti ba yíyàn jẹ́kù láàbọ̀ sẹ́tígẹ́tì báwọn téèyàn wá ń gba rìnrìn àgbákò káàkiri ní ibùkì àtòdé tó kàn àtèyí tí ó kàn wọ́n sáré mi náà yà yín rí mi lọ́hùn. ó tún wá rìn kí ọ̀hún náà gbúgbà tó wọ́n máa jálé rírìn kí ó sì lóhun nípálí kí ó lóhun lọ jámíà tó ẹni ó nípálí jámíà kan máa rìn kí ẹ lè rún jámíà tí ibi ọba jòkó sí wọ́n wà kàn wọ́n gbọ́dọ̀ wà kàn torí wọ́n nídìí ẹ̀ ẹ̀yin tí wọ́n nídìí. ó nídìí náà ta ló nídìí wọn. Amẹ́rì wípé
bọ́mọdé ọba bá dé ìjàdùmá yọ wà ní kò sí ní tájẹ tí ò ní tán àfọlọ́ ọlọ́run bẹ́ẹ̀ni ọgbọ́ agbára eléyìí ibú èèyàn ni irú yín tí èèyàn bá ra mọ́tò tẹ́wà ní kíni ọjà gbèsè ẹni bá òun sì ní ń gun kẹ̀kẹ́ ni wọ́n wá mọ́tò wọn lọ́ra kọ́ra kò ní èsì òun sì wọ mọ́tò páàkì wọ́n sì wọ mọ́tò páàkì kí gbogbo ẹni tí bá máa ṣe irú báwọn eléyìí ibú èèyàn irú wọn èyí gbà fún ibi tọ́lọ̀ ń bá gbé nǹkan sí ni àmọ́ àní buyin gbogbo ẹ̀bẹ̀ nu kádàrá tẹ̀yìn yàn wáyé kádàrá tẹ̀yìn wáyé yàn wáyé ni pé kọ́ yan kádàrá káyọ̀ máa dá akọ rẹ̀ ndojúmọ́ eré àpèsè ẹ̀yin wá yan kádàrá kẹ́ ẹ máa bínú ẹni ọba lógo ọ̀wá lè yí padà bẹ́ẹ̀ ti lò tẹ́yìn kú bẹ́ẹ̀ bá ti wá lò báwọn kókò ní lẹ́yìn ọ̀gbọ́ ìdí ẹkún nù ṣé bóun ti ń ba lọ yìí fún wọn lẹ́yìn ìdí ẹkún tẹ̀ ń pé ẹkún kankan egbére ìdí ẹkún ni yìí bá a ti ń ba lọ yìí sáwọn sì lẹ́yìn báyìí wọn alẹ́kùn wọn ní jásùnmá ẹni tí ò ní jọ́ jásùnmá ni pé ẹni tẹ́ ń torí rẹ̀ sunkún yìí progress tó ń pọ̀ sí ni. pẹ̀lú ògùn ọlọ́run ọgbọ́n ń ṣe kí ni. ń pọ̀ sí i. ọlọ́run àbíọ́ pẹ̀lú àṣẹ rẹ̀ èmi ò ní tọrọ kọ́lọ́run fi mọ̀nà bọ́ ọ bá tọrọ kọ́lọ́run fi mọ̀nà ó dà bí ìgbà tí ọ̀ ń wá ọ̀dà ẹ kí ló pé ọbẹ̀ yóò gún náà sálẹ̀ odò nù ni torí kò lè mọ̀nà munafiki ò lè mọ̀nà láyé la yaj'alu Allahu lil kafirin ala al mu'minina sabila aláìmúrí alkáfẹ̀rù aláìmúrí tó jòkó tí ìyàn tó gbọ́ kéwú tó wá tẹ́yìn ọdún bí 10 àbọ́dún 5 ló tó wá kí ń gbà náà kọ má kéwú kankan fa èyí tó jàǹfààní ń bẹ̀ ní ọ̀sà ìmúrí ẹ̀ bọ́bá ti wá sá ìmúrí ọlọ́run láà ní júwe ọ̀nà tó fi là hàn ọ́ ẹ̀gbọ́ àfọ́ onímọ̀ kan máa rí báwọn níjọ ọmọ kọ́ pàdé ẹ̀ láyé láwà ní kan bí èyí táwọn elépo fi ń wọ́ ọmọ àwọn ìkísà táwọn elépo fi ń wọ́ ọ̀hún láwà ní ọmọ ń bí ọwọ́ agbádá kan mú yá wọ́n sì láàfà ní ilé ìkọ̀ sámi àfà lára ẹ̀ níjọ gbàfà ẹ̀jù àfà àṣà ẹ̀jù àfà ìbá àwọn àfà lórí méjì àbá àbáṣẹ ẹrúkùnrin pọ̀lẹ́lẹ̀ ìbá lórí méjì àtúnkàlùkùn jáde àfàlì ẹ̀jù àfà ẹgbẹ́ ẹ̀ tó wá ju àfà ẹ̀ tó wá jọmọ kíw ẹ̀ wá lè jọ bí àwọn ológun bí àwọn tí ń tàgún mu bí àwọn táwọn tọ́wọ́ ya ti bà tí wọ́n ti rìn káàkiri tí wọ́n ta bọ́wọ́ òde ọ̀hún náà nísìnyí tí gbogbo òde ọ̀hún náà tẹ́ ẹ wá lọ tẹ́ ti ń lè sọ kátàkátà yìí nísìnyí kí ẹ pọ́n pè yín lóde ọ̀hún. olóde kan sọ́ọ̀kì pé ewu tó lè yí ewu tó lè yí alọ́ ló pè wọ́n. pè wọ́n. wọ́n wá jàjà fún yín máìkì lẹ́yìn bí 20 ọdún tẹ́ ti gbá máìkì mú ẹ wá rí ìbọnú ọgbọ́n kí ẹ wá rí máìkì bọnu ẹ tún mọ bí wọ́n ti gbá máìkì mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà pé àáfàá gidi gbá máìkì mú báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ wá ti máìkì bọnu ẹ wá tutọ́ sí máìkì ẹ wá ń wí kò ti wípé kí wọ́n sá lè mà pé àwa náà ń bẹ láyé wàláhì wọn ò lè rí yín àwọn ò lè rí yín ẹ gbàgbé pé ẹ lo stars kò yí ẹ gbàgbé pé ẹ lo ògo tí ń bẹ lọ́wọ́ yìí ẹ lè lo ẹ lè máa retí ọ̀la ọmọdé tọ́lọ́mùbá ni ẹ tún tọ̀ lọ́wọ́ ọmọ sí ẹ bá ìtẹ̀lé tó ṣe ọba ìpẹ́ tó ń bàtọ̀ lọ́mọ jẹ́ jẹ́nẹ́sà kejì ohun ẹ̀ lélógo. ibi ẹ̀nà ọmọ ẹ̀ lélógo ibi ẹ̀wọ̀n ni gbogbo ń kálùgbẹ̀ ẹni tí ọba lógo lónìí ibi tí wónú àmọ́ pé ẹ lógo báyìí ẹ̀ lélógo ẹ ti ṣìnà àwọn tó yóò ti dáwọ́lé yín. Oh my God. sábà síbẹ̀ gbogbo yìí táyìn wíwọ̀n ara wa àwọn èsì ìṣẹ́yìn èsì irú àwọn tá a fún lésì tọ́ra ti mọ̀ wípé àwọn míì ń bẹ tẹ́ fún lésì ẹni tẹ́rí gbogbo ẹni yóò láyé tọ́ba lógo tí ń lo ògo ẹnìkan àwọn kan ń bẹ inú àwọn tí wọ́n máa ń àtàkì bàbá lágége ọjà sí pé ìyẹn gbọ́dọ̀ fún wọn lésì torí wọ́n lógo. ọgbọ́n ayé ń gbọ́rọ̀ wọn. wọ́n á fẹ́ gbá ògo tó jù wọn lọ. ẹ gbọ́ ẹ tí wọn ò tán lógo kọ̀ tó wọn wọ́n á fẹ́ bá wọn tó jù wọn lọ irú èyí ẹ fún wọn lésì. àmẹ́ni tí ò lógo rárá wàláhì ẹ̀ lógo wàláhì ẹ̀ lógo ẹ lè ṣe bá sùn ògùn yín ẹ bá wípé 0% lọ́wọ́ kó tọ́ ẹ̀kọ́ lọ sí bẹ́ẹ̀ bá ti ẹ̀ ní ká fi bá sùn káwé ìpè ọ̀dá ẹ wò yíwò náà kẹ́ fi wo kí ní tàn wí nkí sí ní ọ̀pọ̀ a sì bá náà yìí sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rìn náà yìí sí wọ́n ti nínú rẹ̀ àbá àbá alágége dùn wọn lọ ẹ̀kọ́ bí a múrú tọ́ndà máa kọrin a ní mo jù wọn lọ kí ṣe kéré mi sẹ́ẹ̀rí pé wọ́n wẹ́ sí wà tẹ̀ẹ̀nù bọ̀lì kọ́ o. olókè èèyàn gbà ní àfà 20 ọdún rélùwé ń sáré 30 ọdún rélùwé ń sáré ń sì ń kí ilẹ̀kùn ẹkú wájú ni ń kí ilẹ̀kùn ẹkú wájú pílẹ̀nì tẹ́rí tí ń fòun
Imam Kanda ọlọ́run bá sáré fún dáadáa wọ́n ẹsẹ̀ darí China ni ọmọ abaláyégi wọ́n ẹsẹ̀ darí China ni àwọn ń sọ̀rọ̀ oúnjẹ ta wọ́n ní China jìnnà púpọ̀ 18 hours. làwọn lò lórí òkè la ilaha illallah 8 hours dé Dubai 10 hours dán kéèyàn wà ní 10 hours lójú ọ̀run kó sì má sọ̀kalẹ̀. Imam Kanda ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún wa ọmọ abaláyégi gidi ọmọ ṣéwù Yahaya ni ọwá lóyà gẹ́gẹ́ bí bàbá wa Yahaya ti lóyà báwa náà ti ṣe bẹ́ẹ̀ lájọjọ abaláyégi ọwá lọ China ọwá dé ní wọn rún yẹn nígbà wọn rún yẹn wọn á gbàgbé kí n bẹ́ẹ̀ lọ Imam Kanda wípé ìjẹ́ ń gbà dé China pẹ̀lú ẹni tí a wà sí sí ò sílẹ̀ mọ́ èsì tí Imam Kanda fọ̀ fún mi tí n bá béèrè náà ni pé ilẹ̀ tó kún wájú yẹ́n wọn ni bí plane bá ti lè wọ̀ sáré tó yọ́ máa kí ilẹ̀ pé ẹkú wájú ni bẹ́ẹ̀ bá ti lè wọ̀ ṣe mùnáfíkí àti ìbàjẹ́ àti eégún tó ẹ máa kí bàbá alágége pé ẹ ti kú wájú ń bẹ̀ ní náà ni ṣe báyè kan àyè òun lẹ́yìn rí òun tẹ́ ń torí ẹ bínú àyè tí yín dà tẹ́yìn náà máa wípé ẹ ju bí tẹ́ wà wọn náà lọ ọgbọ́ àgbọ́yé bàbá àyè tó wà tí ò lẹ́ka àyè tó yẹ kóhun nìkan náà láti bí àyè mọ́yí ọdún táwọn tó bí yín ti gbé kalẹ̀ bó ti wà ń jọ́nà lọ́wọ́dì sí kọ́dà kókó tí ń bẹ́ ń bẹ̀ káwọn bàbá tó kú ẹ ríro bílẹ̀ tẹ́fì lẹ́lẹ̀ rẹ̀ sí nǹkan táwọn bàbá yín bá jí dé nísìnyí wípé wọ́n bá padà dé wọ́n ti fi bẹ́ẹ̀ wọ́n gbà bí ṣe Ádámù bá dé wà láìsàláì ṣe Ádámù òpin bọmọ tó wà yìí ẹ̀dá kùn torí Ọlọ́run bẹ́ẹ̀ bá rí báwọn wọ́n bu àbí ajá bá níjà Ọlọ́run níjọba jẹ ọba àtọ́jú bàbá alágége ọba àfihàn ọlọ́kàn balẹ̀ ọba àfihàn kankan sí wọn àlùbáríkà ọlá àwọn ẹni Ọlọ́run wọ́n jẹ ọjà àwọn mùnáfíkì ọjẹ wọn wọ́n jẹ ọjà àwọn ọjẹ wọn ọlá àwọn ẹni Ọlọ́run dédé ń tẹ́ ẹ bá gbé wá èyí dédé ń tọ́ bá ṣe dédé rẹ̀ àmà náà sí padà Ọlọ́run ò ní fi wálẹ̀ ọ̀la gbogbo ẹ̀jẹ̀ mọ́ Ọlọ́run sàn ilẹ̀ sàn rí owó a ti ṣàlàyé ti lóga fún wa a ṣàlàyé ti náhù fún wa àwa ṣàlàyé ti ẹkún fún wa àjọkó yé wa pé ẹkún ò lè tán o wọn ti máa súnmọ́ àtàkìyà rẹ̀ sá kọ́dà bẹ́ẹ̀ bá tún kú ẹkún sọ́wọ́n sáré bó ti rí nù Ọlọ́run sàn ilẹ̀ sàn rí. Mudiru Haruna Rashid ọmọ abalágége àbáwa Abubakar Haruna Rashid orí ńlá tún wọlé èyí náà tó kún ọmọ bínú tọ wọn lọ wáàsí wọn lè ṣe wáàsí nígbà wọn wọn dé bá ọkọ̀ ńláńlá ọwọ́ ajẹ́ fẹ́ǹsà ọkọ̀ tó dúró fẹ́ǹsà máa ń làágùn lérí ìdúró tó bá páàkì fẹ́ǹsà gidi kalẹ̀ tí èsì àwọn fẹ́ǹsà ẹ̀lẹ́ra mọ́lẹ̀ fẹ́ǹsà gidi tó bá páàkì ẹ̀ kalẹ̀ wọ́n páàkì ẹ̀kọ́ wọlé lè sùn tó wá tó wákàtí kan fọwọ́ kan ara ẹ̀ yọ làágùn fẹ́ǹsà kú lọ́kọ̀ kí lọ́ra ọgbọ́ ni wọ́n wá fún Mudiru Haruna Rashid ọmọ abaláyégi ọmọ gbé lọ́wọ́ àṣì ọmọ kéwù tí ìwò ni wọ́n bò mọ́tò yìí wọn ò lè bò yín mọ́tò ẹ̀ rajà kọ́ ọmọ kéwù yọ́lá àlùbáríkà tàbí wọ́n máa ṣe fún wa lógún ẹ̀ rajà káwọn ọmọ kéwù yọ́lá àlùbáríkà wọn ò rajà káwọn ọmọ kéwù yọ́lá àlùbáríkà bí ẹ̀ bá ti ń bínú àfa kan tó lálùbáríkà táwọn ọmọ kéwù yọ́lá àlùbáríkà ọ̀ rajà kọ́ ọmọ kéwù tiẹ̀ náà lálùbáríkà ni. ọ̀rọ̀ nǹkan sàn bí o mẹ́ta dáhùn náà sí ibi fẹ́ǹsà wọn wọ́n ta láti fi ṣe dẹ́gẹ́ mi lè kéwù tẹ́lẹ̀ sẹ́nà wọ́n ta láti fi ṣe dẹ́gẹ́ mi lè kéwù Ọlọ́run àti débọ̀ táyé wọn ni gbogbo ìlú tó ẹ̀wọ̀n kan bá ẹ̀yìn wọn dàgbára kí àwọn tọrọ bára kí kẹ́ni ó ní pálí lọ́wọ́ ó sì mọ̀ tọrọ bára kò tó jẹnu báwo ni o ṣe ní bínú ẹni tó jòkó aláwọn mi ò tó ń gbẹ náà bàbá rẹ ló ṣiṣẹ́ kalẹ̀ fún tani bàbá rẹ ló ṣiṣẹ́ kalẹ̀ fún déédéé sẹ́jọ́ àbákó wá sí ní jẹ àwọn ọ̀rọ̀ tí yóò da ọwọ́ àjòkó iṣẹ́ bàbá rẹ̀ ní jẹ iṣẹ́ kí ni kó wọ́n jẹ tẹ́lẹ̀ iṣẹ́ kí ni Suleiman jẹ wọ́n wà ní sà Suleiman Dáúdà ayébẹ̀kọ́ so kó wọ́n máa jíṣẹ́ bàbá rẹ̀ lọ Ọlọ́run níjọ́ bàjẹ́ Ọlọ́run sọ ilẹ̀ sáré wọ́n láti tó subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.